Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó mà ga o. Ẹ kú dédé àwòyí o, ẹ kú dédé àsìkò tá a wà yìí o. Àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, a máa bá wa gbé o. Ẹ o, nọ́mbà ní grandma, grandma Ashley kó wá sí ààfin. Ó wá wo Tade ní, wá wo Adé wá mi wá. Ṣé Adé Mákinwá? Wọ́n ló ti péjọ mẹ́ta tí ọmọ yẹn ti ń sick. Wọ́n bá gbé lọ sí hospital. Wọ́n ní 3 days tó ti wà lọ hospital. Wọ́n ní pẹ̀lú bó tún ṣe gbèjẹ tó ṣe gbogbo ẹ̀, wọ́n ní kò sọ fún kábíyèsí. Fún àwọn abẹ́kọ̀ ó wá yá. Wọ́n ní kábíyèsí ṣá. Kábíyèsí ò sí nígbà tó dé láti hospital after 3 days. Wọ́n ní ló bá ní ìyá ẹ̀ wá wà yẹn, ìyá grandma Ashley. Wọ́n ní bó ṣe wá sáàfin, òun wá wo ọmọ yẹn, pé ara ọmọ yẹn, pé báwo, wọ́n á wo bí ara ọmọ yẹn ṣe rí ṣá. Wọ́n ní ṣe ni Ashley wá bẹ̀rẹ̀ sí ní bínú tó ń sọ̀rọ̀ tó ń vibrate pé òun dé ààfin wọn ò bá kábíyèsí àtìgbà tọ́mọ yẹn ti wà lọ hospital. Kábíyèsí ò wá wo ọmọ yẹn nǹkan kan. Ó bẹ̀rẹ̀ kò jọ èpè, kò jẹ́ pé ó ń bú kábíyèsí. Wọ́n ní ó ti lọ sọ́dọ̀ Naomi. Torí tó bá ti sí nílé pé ọ̀dọ̀ Naomi ni ó máa ṣe àfẹ́ máa lọ. Ọmọ síìkì kò wá wò òun lọ hospital. Ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Naomi, ló ṣépè fún ra ẹ̀. Wọ́n ní màmá ẹ̀ wá ní kó gbẹ́nu dákẹ́, màmá àgbàlagbà ẹ̀. Ìyẹn ìyá ẹ̀, ẹni grandma ẹ̀ ni. Pé lẹ́nu ẹ̀ ò ń bú kábíyèsí. Lẹ́nu ẹ̀ ò tún bú olórí Naomi. Ṣèbó olórí Naomi yìí, àwọn ní màmá yẹn sọ òótọ́ ọ̀rọ̀ lójú ọ̀rọ̀. Tó jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ó ní ṣèbó olórí Naomi yìí tí gbogbo yín lé kúrò láàfin. Àbí aṣáà gbọ́ pa ẹ̀ pé ẹ lé kúrò. Ẹ fi ìwọ gangan Mary Ashley. Ó fi tìtorí pé o fẹ́ fọ́ ọkọ ẹ̀. O victimize ọmọ yẹn. Wọ́n gbọ́ pé gbogbo yín pé nítorí kẹ́ ẹ lè ráyè wọnú ààfin láti lọ máa fẹ́ kábíyèsí, pé torí ẹ̀ ni gbogbo yín ṣe wọlé. Pé ṣe o fi kó òun mọ̀ ń pa ẹ̀. Òun mọ̀ ń pa gbogbo story yẹn. Pé kí Ashley gbé gbogbo ẹnu ẹ̀ dákẹ́. Wọ́n ní grandma ẹ̀ ló ń ba wíbẹ̀ yẹn. Wọ́n ní ẹ̀rù bà Ashley pé ṣé ó di ìyá ìyàwó òun àbí ìyá tòun. Ó ní ìyá òun ni àwọn olórí tó wà láàfin Naomi ni màmá yẹn wá ń gbèjà. Kẹ́rí kó surprise yẹn. Wọ́n ní màmá yẹn ní kó gbé gbogbo ẹnu burúkú dákẹ́. Pé kábíyèsí ò ṣe ní lọ bá ìyàwó ẹ̀. Ó ti ká lójú kábíyèsí ni. Wọ́n ní bí màmá yẹn ṣe wá sọ fún Ashley pé bí ilé ayé ṣe rí nìyẹn. Tó bá fi èrú gbà bùkún, ìgbà tí bùkún ènìyàn tó ti gbà tó wá fẹ́ kúrò lọ́wọ́ ẹ̀, pé in fact pé kò ní bojú ẹ̀. Pé wo má ṣe pé fọmọ lọ́mọ, torí the way tó fi ń ṣẹ́ ìpè yẹn, gbogbo òṣòro ẹ̀ ń dé bá ẹ. Pé nǹkan tó sọ fún Mariam nìyẹn, tó sọ fún Ashley. Pé màmá yẹn sọ fún Ashley yẹn grandma Ebony. Pé the way tó fi ń ṣépè fún, the way ni kọ́ọ̀sì yẹn máa padà sí yín lórí. Nítorí pé ẹ̀yin lẹ lé ọmọ yẹn kúrò nídìí ẹrù ẹ̀. Ẹnikẹ́ni tó bá ṣépè tó robi sí, pé ibi ò ní tán ní ó tọ̀. Wọ́n lẹ̀rù wá bá Ashley pé ìyá ẹ̀ sọ báyìí. Màmá yẹn ní nǹkan tóun rí lòun sọ. Ẹ̀yin sọ pé kí ni Ashley ṣe fún yín kó má padà sáàfin. Ìgbà tó wà ní detention tó gan ó jẹ gbèsè. Òun gọ́gọ́gọ́gọ́gọ́gọ́. Wọ́n nígbà tí kí ló ń jẹ Ashley gbogbo bó ṣe wà ní detention ní táìmù tó fi lọ kidnap Tade Nikawo.
Adéníkáwò. Màmá yẹn wá rán létí pé gbogbo ìgbà yẹn o ti gbàgbé torí àbó ti gbàgbé nǹkan tó ṣe fọ́mọ yẹn nítorí pé o fẹ́ wọlé, o fẹ́ wọ ààfin, o wá fi ìtorí ẹ̀ ṣe, o wá ṣe atrocity, o mú ọmọ ọlọ́mọ, o gbé pamọ́. Ìwọ náà ló tún wá lẹ́nu tó fi o fẹ́ ń tara ẹ̀ lábùkù, o tún bú ìyá ẹ̀ pé kì í sórí gbogbo èpè tẹ́ ẹ̀ ń ṣẹ́ fún Naomi pé gbogbo ẹ̀ ló máa come back to your sórí yín o, gbogbo ẹ̀ ló máa padà sí gbogbo yín lórí. Wọ́n ní màmá yẹn clear wọ́n ló clear Ashley pé ṣe Ashley ẹ̀rù bà pé màmá ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí. Màmá ní kó gbé gbogbo ẹnu ẹ̀ dákẹ́. Ìtóun wá sí bàbá wo ọmọ yẹn, òun kàn wá wò ẹni o, ọmọ yẹn lòun ní kóun wá wò kóun wà àlàáfíà o. Sórí gbogbo èyí tó ń sọ yẹn pé kì í ṣọ̀rọ̀ o. Wọ́n ní ìyá ẹ̀ ló gbaná jẹ tó tún ń sèvù Naomi. Níbo ni kéèyàn ti bẹ̀rẹ̀ pẹ̀lú oríṣiríṣi ìsọkúsọ. Wọ́n ròyìn pa Ashley yẹn ẹlẹ́bọ lóògùn burúkú. Wọ́n ní tó bá dòru báyìí ló máa ṣe oríṣiríṣi ètùtù. Wọ́n máa ṣe bí egbére ní gbogbo compound ààfin. Wọ́n ló máa ṣe bí egbére wúrúwúrú. Nígbò bá yá sọ pé kí ló ń jẹ́ pẹ̀lú bó ṣe ń ṣe fún Ashley bó ṣe ń ṣe fún Queen Naomi. Nígbò bá yá sọ pé òun ń ṣe practice oríṣiríṣi. Ṣé èèyàn máa ń practice ẹbọ lóru? Ta ló fi tìtorí ẹ̀ gbẹ́bọ lóru? Ìyẹn náà ń béèrè lọ́wọ́ ẹ̀. Ẹbọ wo lò ń rú lóru? Wọ́n náà sọ fún un pé tó bá ti stop kó máa disturb everybody. Àwọn tó wá ń porí ẹ̀ níbi lóru yẹn kó yá stop ẹ̀ kó wá mọ̀ pé ó fẹ́ ṣe practice ẹ̀ kó lọ sí ààfin lọ sí shrine ló máa ṣe shrine máa ṣe ẹ̀mí òkùnkùn ẹ̀ ń bẹ̀. Má gbé wá sí palace tí irú wà ògiri wá tí gbogbo èèyàn wà. Ìwọ ló fẹ́ máa ṣe ètùtù. Ashley ò mọ̀ ọwọ́ ẹ̀ kún fún ibi. Tọ́lọ́run bá dẹ̀ fẹ́ san ibi yẹn fún un, àwọn èèyàn á dẹ̀ máa káàánú. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti ń gba Naomi yọ kúrò nínú gbogbo ewu wọn. Wọn ò rí bá ti ṣe ṣe láṣọ wọn máa pọ́n ni. Ọkàn wọn ò ní balẹ̀, wọ́n kàn ń sá káàkiri nítorí Naomi. Wọ́n sá kiri nítorí Naomi. Aṣọ wọn máa pọ́n ni. Wọn ò fijọ́ kan ní ìsìnrẹ̀. Àfi kán máa ṣe àgàgà irú Ashley. You're looking at him at her. Ẹ máa rí pé bóyá ẹ ti rí olóògùn lára rẹ̀. Kò múra dáadáa kó tiẹ̀ wùnyàn. Àfi kó máa múra bí ẹlẹ́bọ lóògùn. Gbogbo wọn pátápátá ó yìí máa sú wọn. Ó máa sú wọn. Ṣé wọ́n sọ pé wọ́n ò ní létí ìgbọ́ràn? Wọn ò ní fẹ́ gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run tí èṣù yẹn kẹ̀dẹ̀ rèé tán gbọ́rọ̀ sí lẹ́nu. Èṣù yẹn gan dà wọ́n ríboríbo. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé o jàre tẹ́ fi ń tẹ́tí sí mi. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi ṣe subscription. Ẹ ṣé o. God bless you. Bye.